Ẹ káalẹ́ ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní láti mọ gbọ́ wa. Mo kí wa káàbọ̀ sí orí ètò ọlọ́sẹ̀ọ̀sẹ̀ wa ẹwà ìṣirò. Ibi tí a ti máa ń kà fúnra wa ìwé ọ̀jọ̀gbọ́n yẹn, ọ̀jọ̀gbọ́n K. Stroud àti Dexter Booth. Agbára Ọlọ́run bá a mọ̀ tẹ̀síwájú níbi tí a bá ẹ̀kọ́ náà dé ní ọ̀sẹ̀ tó lọ. Fún àǹfààní àwa tí a ń bá wa lọ, ẹ rí i pé ní ọ̀sẹ̀ tó kọjá a fẹnu ẹ̀kọ́ kẹrin apá kejì ìwé yìí àfikún bí kan tí a mọ̀ sí determinant tọ́jọ̀gbọ́n tó ṣàlàyé àwọn àǹfààní ọlọ́kan ọ̀jọ̀kan tá a lè fi determinant tá a lè fi ṣe. Wọ́n ṣàlàyé ẹ̀kọ́ ọlọ́kan ọ̀jọ̀kan tá a lè fi determinant tá a lè fi ṣe. Àtúnkọ́ ká tó parí ẹ̀kọ́ náà lọ́sẹ̀ tó lọ àwọn ẹwà eléyìí tó wà fún determinant tó jẹ́ pa lè mọ́ lò láì jẹ́ pa ṣe kíni o láì jẹ́ pé a dára wa láàmú tá a bá fẹ́ mọ̀ wá determinant torí mo ti mọ̀ pé tí n bá fẹ́ wá irú determinant irú nọ́mbà báyìí ká pé mo ní 178 50 10 20 mo mọ̀ pé tóótọ́ pé tí n bá fẹ́ wá determinant yìí ń gbọ́ jẹ́ pé 2 by 2 ni òun náà ni pé màá máa multiply element tó wà ní diagonal alákọ̀ọ́kọ́ yìí màá máa yọ element tó wà ní diagonal ẹlẹ́ẹ̀kejì kúrò nínú ara wọn ṣùgbọ́n tẹ́ bá ṣàkíyèsí àwọn nọ́mbà yìí ẹ rí i pé wọ́n pọ̀ o tó ti yọ báwọn kódà a lè mọ̀ lágbárí tí ì bá ṣẹni tó bá ti ń ṣèṣirò dáadáa so pẹ̀lú àwọn ẹwà tí a mọ̀ sí properties determinant yẹn a lè ṣe kí ni o a lè tètè ṣe yékéyéké lára rẹ̀ òun náà ni triangular properties o tá a sọ fún wa ipe tó bá jẹ́ wípé àwọn element tó wà nínú kí ni o tá a bá ní triangular matrix kí là ń pè ní triangular matrix ni pé matrix tó yẹ pé nígbà tẹ́ ẹ bá ṣàkíyèsí rẹ̀ tó jẹ́ páwọn element tó wà lókè diagonal yẹn o tó ti yé báwọn 0 ní gbogbo wọn ẹ mọ́ dára yín láàmú ẹ kàn máa multiply àwọn element tó wà nínú diagonal gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá nírò nǹkan báyìí 1 0 0 1 4 5 2 3 0 ẹ gbé tẹ́ bá ṣàkíyèsí diagonal mi rèé o ẹ gbé tẹ́ bá wo òkè diagonal gbogbo àwọn element tó wà lókè diagonal kí ni wọ́n 0 ni o àjásí pé kí ni tí n bá fẹ́ wá determinant matrix òun náà ni pé kí n multiply àwọn element mẹ́nu diagonal òun papọ̀ tó ti yé bá wọn akọ àwọn oríṣiríṣi báyìí pẹ̀lú ògo Ọlọ́run bá a mọ̀ bẹ̀rẹ̀ níbi apá karùn-ún ìwé yìí ọ̀jọ̀gbọ́n fẹ́ mọ̀ ṣàlàyé matrices ẹ̀rí pé a ti mọ̀ ṣàlàyé ìpẹ́ lómi ọmọ ọgbẹ́ ṣé matrices lọ ẹ̀kọ́ kọ́kọ́ gba wájú ni àbí determinant àṣàlàyé ìdí tọ́jọ̀gbọ́n fi tó bẹ́ẹ̀ nínú ìdí òun náà ni pé kí ni o tá a bá ń sọ nípa bí wọ́n ṣe kí ni o bí wọ́n ṣe lo àwọn méjèèjì níṣẹ́ sí determinant ló gba wájú pàápàá jùlọ àwọn àǹfààní oríṣiríṣi eléyìí tó ṣe kí ni o tó wà fún determinant lára rẹ̀ ni pé a lè lò ní geometry lára rẹ̀ náà ni pé a lè lò nínú system of linear equation rí pé a ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá bá ṣe lè wọ̀ bóyá kí ni o bóyá system kan bóyá wà consistent àbí kò wà consistent gẹ́gẹ́ bá ṣe mọ̀ ọ́ di nísìnyí náà determinant nọ́mbà kan ni o torí tá a bá ní determinant matrix kan a lè fa nọ́mbà yọ ń bẹ̀ sótíyé ṣùgbọ́n matrix ń tiẹ̀ àkójọ àwọn element ni lásán lòun a lè rí nọ́mbà fàyọ ń bẹ̀ àyàfi tó bá yẹ pé a bá apply determinant lérí rẹ̀ sótíyé ọ̀jọ̀gbọ́n á ní ìparí ẹ̀kọ́ yìí a gbọ́dọ̀ mọ̀ ní tí a ń pè ní matrix o a tún gbọ́dọ̀ mọ̀ ní tá ń pè ní ìgbà ọlá máa sọ pé matrices méjì dọ́gba tá a bá ní matrix ọyọ kan rẹ̀ rí o tó ti yé bá àwọn ṣùgbọ́n tí wọ́n bá ti pọ̀ a máa pè é ní matrices ajá sí pé matrices yìí òun náà ní plural matrix ọ̀jọ̀gbọ́n ní tá a bá ti parí ẹ̀kọ́ yìí a gbọ́dọ̀ mọ̀ bá ṣe lè mọ̀ ro tàbí bá ṣe lè mọ̀ yọ matrices méjì kúrò ara wọn bóò ni bá ṣe lè máa multiply nǹkan wọn la ní scalar multiplication àdẹ̀sí ní matrices multiplication tá a bá scalar ni pé tá a bá multiply number pẹ̀lú matrix a tún lè mọ multiply matrix pẹ̀lú ara wọn ọ̀jọ̀gbọ́n mọ̀ ṣàlàyé fún wa nínú ìwé a tún gbọ́dọ̀ mọ̀ bá ṣe lè wá transpose ọ̀jọ̀gbọ́n tún mọ̀ ṣàlàyé ní tí a ń pè ní special matrices bá ṣe lè wá determinant ni o tá a máa wá lò láti fi wá cofactor ni o àbí adjoint square matrix
so tí bá ṣe lè wá inverse àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ tẹ́ bá gbọ́ ní kíni o ní frame alákọ̀ọ́kọ́ ìwé yìí ọ̀jọ̀gbọ́n ní tá bá ní matrix tá sọ pé pípọ̀ rẹ̀ ó mọ jẹ́ matrices yìí ọ̀jọ̀gbọ́n ní ètò nọ́mbà kan ni o tó ti bá wọn tó jẹ́ pé títò òun ó máa fara pẹ́ pó wà ní kíni o bóyá ní rectangle tó ti bá wọn ó lè jẹ́ nọ́mbà ó lè jẹ́ pé real number kódà òun ni ó jẹ́ kíni àwọn tó jẹ́ ètò wọn bóyá real number látò ni tàbí complex number ẹ rí pé àti ṣe real number àdẹ̀ ti ṣe complex number àmọ̀túnmọ̀ real number àmọ̀túnmọ̀ complex number so àwọn real number bí complex number yìí òun là mọ̀ ń pè ní element tó wá jẹ́ pàtó wọn ètò tá a wá tò wọn bóyá ní row ni o àbí column tó wà ń di kíni o tó jẹ́ pé ó ń fara jọ rectangle òun là máa pè ní kíni òun là máa pè ní matrix gẹ́gẹ́ bí àpèjúwe àpè bá ní 5 7 2 3 2 I 8 ẹ rí i pé ètò kan lélẹ́yìí o kí làwọn tó wà nínú ètò mo ní real number kódà mo ní complex number torí imaginary number ń bíbà kò sí lágbọ́nrin real ṣùgbọ́n complex ni o so ti yé báwọn so ajá sí pé gbogbo àwọn 5 yẹn 7 2 3 2 I àti 8 yẹn wọn láwọn pè ní kíni ẹlímẹ́ǹtì tó bá jẹ́ pé má gbé wọn sí kíni o àwọn ètò yẹn ti má gbé sínú bracket báyìí ó ti di matrix ẹ wá rí ètò tó ń wá látàpọ̀ òsì mi sí kíni o sápá ọ̀tún yẹn gẹ́gẹ́ bí kíni o 5 7 2 3 2 I 8 òun là ń pè ní row tí wọ́n bá bèè lọ yín pé kíni row òun náà ni pé ètò kan tó yẹ pé wọ́n wá kíni o látàpọ̀ òsì lọ sápá ọ̀tún mi ẹ rí kólọ́ọ̀mù bákan náà wẹ̀ kólọ́ọ̀mù náà ni kíni o títò tó jẹ́ pé kíni ó wá látòkè wá sísàlẹ̀ ajá sí pé tí bá nírú kan báyìí kólọ́ọ̀mù ni o kólọ́ọ̀mù kan ni ètò yìí náà kólọ́ọ̀mù kan ni eléyìí náà mo bá gbọ́ yé báwọn sótíyé so òun là ń pè ní row òun là ń pè ní column a máa sọ pé matrix kan ó ní tó bá jẹ́ pé ó bá ní m rows pé tí wọ́n ṣàkíyèsí àpẹẹrẹ ta fún wa yìí row mélòó ló ní ẹ mọ́ gbàgbé o a ní ètò tó yẹ pé wọ́n wá láti row láti apá ọ̀tún sápò sí mi ajá sí pé row alákọ̀ọ́kọ́ rẹ̀ row ẹlẹ́ẹ̀kejì ni sótíyé máa kí ni kólọ́ọ̀mù a ní kólọ́ọ̀mù mélòó ètò tó wá látòkè wá sísàlẹ̀ mélòó ní ètò yìí 1 2 3 ajá sí pé kólọ́ọ̀mù mi jẹ́ 3 o máa wá sọ pé matrix yìí ó jẹ́ kíni o ó jẹ́ 2 row àti kíni o 3 column mo tún wá lè pè ní kíni o 2 by 3 matrix so ti 2 by 3 matrix wá rí 2 by 3 tá a kọ yìí o là ń pè ní kíni order rẹ̀ àwọn ìwé mìíràn wọn á tún mọ̀ pé ní kíni o dimension ajá sí pé kí wọ́n gbé order matrix yìí o 2 by 3 ìtumọ̀ ẹ̀ náà ni pé 2 row méjì la ní kólọ́ọ̀mù mẹ́ta ní bẹ́ńbẹ́ mo bó ti yé wa báwọn so tí wọ́n bá ní 4 by 3 ìtumọ̀ ẹ̀ náà ni pé kíni o a máa ní row mẹ́rin kólọ́ọ̀mù mélòó kólọ́ọ̀mù mẹ́ta mo bó ti yé wa báwọn so lákòótán òun náà ni pé tí bá ní n by n so tí wọ́n lè ní ká sọ ìtumọ̀ order of matrix so pé order of matrix òun náà ni pé kíni a máa ń pè n by n fẹ́ pé mú yẹn yóò mọ̀ ṣe déédéé pẹ̀lú kíni o iye row ta ní tí ẹni ọmọ ṣe kíni o tí ẹ mọ̀ ṣe déédéé iye kólọ́ọ̀mù ta ní ẹ wá jẹ́ àǹfààní kan bíbá yìí o tí n bá ní n by n order ajá sí pé iye element yóò mọ̀ wà bóyá real number ni o àbí complex number a ti mọ̀ pé element wa ó lè jẹ́ real ó dẹ̀ sì lè jẹ́ complex number so tí máa ní n by n matrix iye element yóò mọ̀ wà níbẹ̀ yóò mọ̀ jẹ́ kí ni o mn element ṣàgbàgbàyé ìtumọ̀ rẹ̀ bá òun náà ní pé ká pé nísìnyí báyìí mo ní 5 7 2 3 1 8 4 2 gbé tẹ́ bá ṣàkíyèsí kí ni order matrix yìí o row mélòó ló ní row méjì ni o by kí ni multiplication ò là ń pè ní by column mélòó ló ní 1 2 3 4 àti mọ̀ pé column òun náà ní pé kí ni o títò tí ń wá látòkè sísàlẹ̀ 2 by 4 nìyẹn ajá sí pé kí ni 2 by 4 òun náà ní pé wọ́n á fún wa lófin yẹn pé tó bá yẹ pé matrix wa order rẹ̀ bá jẹ́ 2 by 4 ẹ má dára yín láàmú iye element tí ó mọ̀ wá nù matrix yẹn òun náà ní 8 element at 2 times 4 kí ni 2 times 4 8 ó yẹ jáàkà 1 2 3 4 5 6 7 8 ẹ rí pé 8 náà ló ṣe kí ni o 8 náà ni ó fún wa
ìjẹ́tẹ́lẹ̀ yẹn bá yẹ wa ta tìmọ̀tìmọ̀ matrix àmọ́ ìpè pípọ̀ matrix òun là ń pè ní matrices àmọ̀túnmọ̀ order adẹ̀símọ̀ iye element tí ó mọ̀ wà nínú order matrix kan so tí bá bóyá ní ìsìtọ́ bá fi mí 2/3 mo ti mọ̀ pé iye element tí ó mọ̀ wà nínú matrix yẹn 6 ni o ọ̀jọ̀gbọ́n á ṣàlàyé ó ní tá a bá ní matrix o kò sí ìṣirò kankan tó jọmọ́ torí mo mọ̀ pé determinant nísìnyí tí ń bá ṣe lọ wájú tí ń bá ṣe bọ̀ máa ṣe kí ni o máa ní nọ́mbà kan ṣoṣo tó ti yóò mọ̀ fún wa ní nọ́mbà nígbà kódà ní iwájú tẹ bá fẹ́ sọ̀túnmọ̀ determinant ẹ lè sọ pé kí ni nọ́mbà kan gbòógì ni ò tẹ́ pa lè yọ látara square matrix so ti ṣùgbọ́n tá a bá ní matrix ní tiẹ̀ òun yàtọ̀ sí determinant gédégbé torí pé kí ni àwọn element ń bẹ́nu matrix ní tiẹ̀ a lè máa multiply tí wọ́n papọ̀ gẹ́gẹ́ bá a ṣe máa multiply element ń bẹ́nu determinant papọ̀ so ti bá wọn láti fún wa ní nọ́mbà kan gbòógì yẹn kódà a lè mọ jàrọ element ń bẹ́nu matrix papọ̀ ẹ rí i pé nínú àlàyé tá a ṣe òun náà ni pé a lè jàrọ element ń bẹ́nu matrix tí ń bẹ́nu determinant nínú àwọn ẹwà tí ń bẹ́nu determinant yẹn ṣùgbọ́n fún matrix a lè ṣe bẹ́ẹ̀ o so ti bá wọn so row àti kólọ́mù nínú matrix a lè ṣe kí ni a lè fi wọ́n jàrọ ara wọn tá a bá fi wọ́n jàrọ ara wọn yóò túmọ̀ sí mìíràn ni o ẹ̀yìn pé tẹ́yìn náà bá fẹ́ jàrọ rẹ̀ ní iṣẹ́ pé 2/3 lélẹ̀ ìtumọ̀ eléyìí ni pé mò ń ní 2 row méjì kólọ́mù mẹ́ta ṣùgbọ́n tẹ́ bá lé jàrọ rẹ̀ ó ti ń túmọ̀ sí nǹkan mìíràn ìtumọ̀ náà ní kí ẹ ṣe kí ni o ní row mẹ́ta kólọ́mù méjì eléyìí ni wọ́n túmọ̀ sí transpose tàbá débi transpose wá rí àwa ní àwọn matrix lóríṣiríṣi o nínú ìpín alákọ̀ọ́kọ́ tá a ní òun náà là ń pè ní kí ni row matrix kí la máa pè ní row matrix a máa mọ̀ túmọ̀ ọ̀rọ̀ níbi ọ̀rọ̀ ohun gangan fúnra lára rẹ̀ ó dàbí kí n sọ fún yín pé kí ni o mo ní ẹyin kan tàbí tàbá ti fẹ́ sọ pé mo ní ẹyin kan ṣe pé tí wọ́n bá tún ẹja lo ìṣirò fún gan ká gbọ́n ní 5s minus 4s ṣe sọ pé 1s ni ṣe pé táṣọ náà ni pé x ẹni tí ṣe ń ṣèṣirò bọ̀ òun náà ni wọ́n máa sọ pé 1s s náà ni ṣé tí bá wọn pé màá wá in a day òun náà ni pé kò túmọ̀ sí pé èèyàn sọ pé in a one day mọ́ so tún bá ní row matrix òun náà ni pé matrix kan tó yẹ pé row kan ló ní so tí bá wọn a máa pè ní kí ni 1/n matrix tó yẹ pé tẹ bá káyé tẹ bá wo ọ̀dà yẹn tẹ wá wo iye row tó wà ń bẹ row kan ni gẹ́gẹ́ bí àpèjúwe tí bá ní 1 2 3 4 ọ̀yà táwọn lè sọ ọ̀dà matrix fún mi row mélòó mo ní 1 column mélòó la ní 1 2 3 4 column mẹ́rin a máa pè lè ní kí ni o 1/4 matrix row kan la ní tó bá ti jẹ́ pé row kan lẹ ní a máa pè ní kí ni o row matrix so yóò wá wá rí column matrix bákan náà wẹ̀ ta ló lè ṣe kí ni ta ló lè ronú ń pa rẹ̀ tàbá ní column matrix gẹ́gẹ́ bí row matrix ṣe jẹ́ matrix tó yẹ pé row kan ló ní kí ni column matrix o òun náà mọ jẹ́ matrix kan tó yẹ pé column kan lòun náà ni so tẹ́gbẹ́ tẹ́ bá wà àwọn ètò tó jẹ́ pé wọ́n wá látòkè wá sísàlẹ̀ yẹn ọ̀kan náà ni wọ́n jẹ́ so gẹ́gẹ́ bí àpèjúwe nísìnyí tí bá ní 1 2 3 4 bẹ́ẹ̀ ni ẹgbẹ́ tẹ́ bá ṣàkíyèsí yìí row mélòó la ní bíbá yìí o row ni àwọn ètò tó jẹ́ pé wọ́n wá látàpọ̀ ọ̀tún sí apòsì sápọ̀ ọ̀tún mi row kan ni o row kan rèé o row kan rèé o row kan dàdàngọ́mì yìí náà ajá sí pé kí ni mo ní bíbá yìí o mo ní row tó jẹ́ mẹ́rin 4/, column mélòó ètò mélòó ní wá látòkè wá sísàlẹ̀ ètò kan 4/1 tó ti yé bá rí pé tẹ bá padà wọ element mi láàmà ní element mẹ́rin tó bá ti lè jẹ́ pé matrix yìí tẹ bá wò fínífíní tó wá jẹ́ pé column kan ló ní a máa pè ní kí ni o a máa pè ní column matrix ǹjẹ́ tẹ́lẹ̀ yìí bá yé wa ọ̀jọ̀gbọ́n á béèrè lọ́wọ́ wa ó ní tá a bá fẹ́ dára wa láàmú tá a fẹ́ mọ kọ́ bó ṣe wà só tí bá òun náà ni pé báyà a fẹ́ mọ fàlà nígbà mìíràn so column matrix yóò a lè kọ́ síbi ìlà kan ṣùgbọ́n a fi kíni a fi curly bracket sí ajá sí pé tí bá kan rú nǹkan báyìí wọ́n yẹn pé mo ní
638 gẹ́gẹ́ bí àpèjúwe 638 ẹ rí pé tá pé ń bá kọ bí báyìí row matrix ni o àbí torí row mélòó mo ní row kan mo ní 1/3 matrix ni ṣùgbọ́n bákan náà mo lè kọ báyìí náà tí wọ́n pé 638 tó jẹ́ pé nígbà tó yẹ kí n kọ bracket yìí mo kọ curly bracket irú èyí tá a mọ́ fi ń kó set jọun so tí n bá ti kọ́ sí tí n bá gbé sí túmọ̀ sí ní kíni o òun náà ni column matrix ẹ rí pé ọ̀jọ̀gbọ́n wa fẹ́ yọ wá wò ní frame ẹlẹ́ẹ̀kẹta ó ní tí n bá ní 5 2 ọ̀dà ò ní o kí ni ọ̀dà matrix yìí o ẹ rí pé tẹ bá ṣàkíyèsí rẹ̀ column matrix ni o so 2/1 torí column kan náà ni mo ṣe kíni column kan náà ni mo ní ń bẹ column kan náà mo ní ń bẹ jẹ́ tílẹ̀ ẹ bá yé wa tàti wá gbọ́yé ọ̀jọ̀gbọ́n tó fẹ́ ṣàlàyé àwọn kan mìíràn a ní tá a tún pè ní kíni o single element matrix tá bá ní single element matrix nígbà mìíràn ṣe mọ̀ pa lè ní row kan column kan gẹ́gẹ́ bí àpèjúwe tí n bá nírò nǹkan báyìí ẹgbẹ̀tẹ̀ bá ṣàkíyèsí kí ni row mélòó ni matrix yìí ni matrix lòun náà torí tò ní tó ti wà mo ní 1/1 matrix tó ti yẹ káyé pé nọ́mbà kan la ní báwọn a máa pè ní 1/1 matrix wá ní 1/1 matrix yìí o a máa pè ní single element matrix tó ti yẹ single element matrix òun là ń pè ní kíni 1/1 matrix tá bá ti wá gbọ́yé ọ wá láwọn ọ̀nà tá a máa ń gbà kíni o tá a máa ń gbà kọ matrix ẹ rí pé nínú ọ̀nà tá a ti kọ́kọ́ mọ̀ pé a máa ń gbà kọ matrix òun náà ni pé ká mọ̀ tó àwọn matrix yẹn tó jẹ́ pé ètò yẹn mọ̀ fara pẹ́ rectangle àbí àádẹ tí mọ̀ pé a máa kó sínú kíni o inú bracket so ti yé wá rí element tó wà nínú matrix yẹn o wọ́n láyé wọn o ẹ rí i pé gbogbo wa tá ń wo ètò yìí gbogbo wa náà lá nílé tá a ti wá èmi wá láti ilé tèmi ẹ̀yin náà nílé yín òǹkálukú náà ṣe kíni o òǹkálukú nílé rẹ̀ kò sẹ́nìkan tó yẹ pé nígbà tí wọ́n bí ẹ̀ka pé inú igbó àbí abẹ́ bíríìjì ni wọ́n bí òun sí ẹ̀tìkẹ́ kódà kí wọ́n bí sábẹ́ bíríìjì gan náà ẹni ó bí sábẹ́ bíríìjì ẹ̀pọ́n náà níbi tó ti wá ilé rẹ̀ náà nù so ti kẹ́bẹ̀ẹ́ náà ni àwọn matrix náà ṣe àwọn element nínú matrix wọn láyé wọn so ti bá wọn so tẹ́ bá wo matrix 6 ọláyé tiẹ̀ 3 ọláyé tiẹ̀ bó láṣẹ máa kọ a máa ń kọ àwọn àyè matrix yẹn pẹ̀lú kíni o pẹ̀lú double surfaces so ti ẹ gbé níbi àwọn prefix wa a ní àgbè kankan ní prefix ní tó gbà wájú tá bá ní surfaces ní inú ìṣirò òun náà ni tó jẹ́ pé wà ní kíni o bá bí subscript yẹn bá mo kọrú nǹkan báyìí so ti bá wọn A12 gẹ́gẹ́ bí àpèjúwe àwọn ilé là ń pè ní kíni surfaces rẹ̀ so ti tí bá kọrú nǹkan báyìí A11 ká pé mo ní matrix mi tó jẹ́ A báyìí A12 A13 A14 A21 A22 A23 A24 A31 A32 A33 A34 àwọn surface tí mo kọ ohun méjì òun ló ń sọ ààyè tí àwọn element yìí wà gẹ́gẹ́ bí àpèjúwe ìtumọ̀ eléyìí náà ni pé kí ni o element yìí o ààyè rẹ̀ òun náà ni row 1 column 1 nọ́mbà àkọ́kọ́ tá a bá kọ́kọ́ pa ní nọ́mbà méjì nọ́mbà àkọ́kọ́ tá a kọ́kọ́ báyìí òun náà ni pé ká pé bá kọ lákòótán aij báyìí ìtumọ̀ náà ni pé ẹ̀yìn òun túmọ̀ sí row jẹ́ kó lọ sí kólọ́mù tó wà eléyìí pé ajá sí pé lè wà ní row 1 column 1 tí máa kọ A22 ńkọ́ row 2 column 2 A14 ńkọ́ row 1 column 4 ta ni ó sọ tí èyí tí mo fagi sí jẹ́ A32 yóò mọ̀ jẹ́ kí ni o ó ní kí element yẹn wà ní row 3 column 2 mo bóyé mi báwọn so row 3 column 2 ọ̀yà ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ kan kó fi lè yé wa yékéyéké o ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n wa kọ nọ́mbà yìí káàkiri bá nírò kan báyìí 6 - 5 1 - 3 àbí 2 - 4 8 3 4 - 7 - 6 5 ọ̀yà ẹ fi tẹ́ bá ṣàkíyèsí rẹ̀ dáadáa element 3 yìí àyèwò ló wà níbo la lè sọ pé ó wà row kèló kólọ́ọ̀mù kèló ẹ rí i pé 3 rèé o ẹ mọ̀ wá kì òun rè
ṣe pé 3 ni ààyè wo ló wà ró kèló 1 2 ró ẹlẹ́ẹ̀kejì kólọ́mù ẹlẹ́ẹ̀kèló 1 2 3 4 kólọ́mù ẹlẹ́ẹ̀kẹrin ajá sí pé tó wáyé pé matrix yìí bá jẹ́ he máa sọ pé 3 yìí ó wà ní kíni o A2 4 so ti bá wọn ro 2 log 4 so òun ni ọmọ jẹ́ kíni òun ni ọmọ jẹ́ 3 báyìí ọ̀yà táwọn lè sọ tí wọ́n àyè wà ní tiẹ̀ wọ́n mọ̀ jẹ́ kíni o A1 3 ro 1 column 3 òun ni 1 ọ̀dà element wo ló wà ní A34 táwọn lè sọ A34 ro 3 column 4 ro 1 rẹ̀ ro 2 rẹ̀ ro 3 rẹ̀ 1 2 3 4 so ajá sí pé wọ́n mọ̀ jẹ́ kíni o wọ́n mọ̀ jẹ́ 5 ǹjẹ́ tí lè bá yé wa tàdẹ̀ ti gbọ́ àwọn àlàyé yẹn yékéyéké ọ̀jọ̀gbọ́n ó ní láìláàjà tààrí nú matrix wa o àti mọ̀ pé ó lè wà nù bracket gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan kódà a tún lè kọ báyìí aij matrix lòun náà so ti bá wọn kódà wọ́n lè kọ báyìí a tàbí kọ́ pé ká kọ uppercase letter wa wọn matrix ló túmọ̀ sí so ti bá wọn so matrix òun náà ló túmọ̀ sí gẹ́gẹ́ bákan náà wẹ̀ ká pé ń bá nírò nǹkan báyìí x1 x2 s3 ẹ rí pé eléyìí ó ń túmọ̀ sí column mo lè kó náà gẹ́gẹ́ bí kíni o xi ajá sí pé eléyìí ọmọ túmọ̀ sí kíni o kájọpọ̀ jẹ́ bí row àbí eléyìí ọmọ jẹ́ row 1 row 2 row 3 so ti bá wọn so n tí ọ̀jọ̀gbọ́n tí wọ́n gbìyànjú láti sọ nìyẹn wọ́n á ní tá bá ní n by n matrix a lè lo uppercase letter tó ipá bòdì ẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan ṣùgbọ́n tó bá yẹ pé fún row matrix tàbí column matrix ni a lè mọ lo lower case bold letter ajá sí pé tí bá kọ irú nǹkan báyìí ax tàwa dé factor a máa gbálàyé yẹ̀rí dáadáa ẹ rí i pé léyìí tó jẹ́ upper case yìí báyìí tí mo kọ yìí matrix ni o so ti yé bá ẹ wá rí àwọn lower case yìí báyìí bí x tí mo kọ yìí o ìgbà nínú àwọn ìwé mìíràn wọ́n máa ń kọ tí wọ́n yí nǹkan sí ń di báyìí so ti yé bá òun lá máa kó lè jẹ́ bí column matrix tàbí row matrix tó bá dẹ̀ jẹ́ pé column matrix àbí row matrix a lè mọ̀ pé ní vector mo bó ti yé bá wọn so vector omi 1 dimension lòun mọ́ ní so ti yé bá wọn so ó lè yín tí mo gbà lérò pé pẹ̀lú 1 dimension náà ni pé kí ni bẹ́ẹ̀ nísìnyí tẹ́ bá níbi vector kan ayé inú kọ́ jẹ́ pé row tàbí column ni ó jẹ́ inú kọ́ jẹ́ 1 by 3 1 by m tàbí m by n so ìtọ́jọ̀ wọn ń gbìyànjú láti sọ náà ni pé so tó bá yẹ pé bá ní b mi tó bá yẹ pé 2 by 3 ló túmọ̀ sí ẹ rí i pé tí máa ní bij tí ọ̀dà b mi tó jẹ́ 2 by 3 sẹ́yìn pé tí máa fẹ́ kọ matrix yóò mọ̀ jẹ́ kí ni o b11 b12 b13 ń jẹ́ pé mo ní kólọ́mù mẹ́ta àbí row méjì b21 b22 b23 so eléyẹn náà nìyẹn ẹ rí i pé tẹ́ bá bọ́ sí fírímù ẹlẹ́ẹ̀kẹjọ ọ̀jọ̀gbọ́n àfẹ́mọ̀ ṣàlàyé equal matrices ìgbà ọlá máa sọ pé matrices méjì dọ́gba tó ti bá a máa sọ pé matrix méjì dọ́gba àwọn kọ́nà tí wọ́n tó lè dọ́gba ọ́dà wọn gbúdọ̀ papọ̀ tó ti ọ́dà wọn gbúdọ̀ papọ̀ ṣe é pé nísìn ọmọ ọdún méjì àti bàbá 20 ọdún ṣé wọ́n jọ dọ́gba tó bá yẹ pé àwọn ronú nípa pé sọ́kùnrin ni wọ́n àbóbìnrin ni tó bá yẹ pé ọkùnrin jọ làwọn méjèèjì wọ́n lè jọ dọ́gba o ṣùgbọ́n tọ́jọ́ orí wọn bá ti papọ̀ wọn ò lè jọ dọ́gba mo bẹ ẹgbẹ́ àgbà oyè bá sọ ká tó sọ pé matrices méjì kọ́kọ́ dọ́gba àkọ́kọ́ náà ọ̀dà àwọn méjèèjì gbúdọ̀ papọ̀ ìtọ́ á jẹ́ kí ni corresponding element òun náà ni pé tí bẹ ní row 1 column 1 matrix alákọ̀ọ́kọ́ yóò mọ dọ́gba pẹ̀lú row 1 column 1 matrix ẹlẹ́ẹ̀kejì bákan náà ìwẹ̀ mo bẹ gbé yé wa báwọn so ní tí mo gbìyànjú láti sọ náà ni ká pé a mi ó bá jẹ́ a11 a12 a21 a22 tí b mi tó bá jẹ́ b11 b12 b21 àkọ́kọ́ náà ṣé matrices méjì ilé kọ́kọ́ dọ́gba ní wọn ò lè dọ́gba o torí ọ̀dà mb by 2 by 2 ni o kí ni ọ̀dà b 2 by 1 wọn ò lè dọ́gba náà ṣùgbọ́n táyé pé bákòun náà tó jẹ́ kí ni o b12 b22 so ti bá
so 2 by 2 lélẹ́yìn náà wọ́n lè dọ́gba ajá sí pé tí n bá ní a mi jẹ́ b ìtumọ̀ náà ni pé kí ni o a11 a12 a21 a22 ó dọ́gba pẹ̀lú kí ni o b11 b12 b21 b22 kí lálàyé ibẹ̀ náà ni pé kí ni ìyìn tó jẹ́ ró alákọ̀ọ́kọ́ ń bí báyìí kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí yóò mọ̀ dọ́gba pẹ̀lú ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí báyìí ajá sí pé a11 mi ó mọ̀ jẹ́ b11 ró ẹlẹ́ẹ̀kejì ró alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kejì ní apá kìíní òun náà mọ̀ dọ́gba pẹ̀lú ró alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kejì ń bí báyìí so a12 b12 ró ẹlẹ́ẹ̀kejì kólọ́mù alákọ̀ọ́kọ́ yóò mọ̀ dọ́gba pẹ̀lú kíni ró ẹlẹ́ẹ̀kejì kólọ́mù alákọ̀ọ́kọ́ ń bí matrix kejì náà a21 b21 a22 ní yóò mọ̀ túmọ̀ sí kíni b22 kó lè yé wa yékéyéké kápẹ́ bá ní abc def ghk so tí matrix mi bá jẹ́ 5 7 minus 3 1 2 3 0 4 8 ọ̀họ́ ọ̀yà kí ni d mi ó jẹ́ báwọn ẹgbẹ́ tẹ́ wá ṣàkíyèsí d nínú matrix alákọ̀ọ́kọ́ yìí ó wà ní row 2 column 1 so tí ẹ wá wo ohun tó ń ṣe kí ni o tó ń ṣe déédéé rẹ̀ ní row 2 column 1 matrix ẹlẹ́ẹ̀kejì dàdàngọ́mì yìí ni o ajá sí pé d mi ó jẹ́ 1 so tí ẹ báwọn kí ni b ó jẹ́ eléyìí wà ní kí ni o row 1 column 2 yóò mọ̀ dọ́gba pẹ̀lú tó wà ní row 1 column 2 bí báyìí b náà jẹ́ 7 àtàwọn lè sọ tí a minus k ó jẹ́ gbé a mi 5 ni o àbí minus k rí pé k bí báyìí ó wà ní row 3 column 3 ní tó wà ní row 3 column 3 bí báyìí jẹ́ 8 ajá sí pé ọmọ jẹ́ kí ni minus 3 ǹjẹ́ tí lẹ́yìn bá yé wa tàdé gbọ́ yẹ́ rí pé matrices ó dùn mọ̀ràn ìmọ̀ràn yìí ni o ọ̀jọ̀gbọ́n tó wá fẹ́ mọ̀ ṣàlàyé tí à ń pè ní kí ni o ìròpọ̀ àti ìyọkúrò matrices ìròpọ̀ àti ìyọkúrò matrices ìròpọ̀ àti ìyọkúrò matrices kò le rárá kódà òun lọ́rọ̀ jù àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n lè ṣe kí ni wọ́n lè ṣe láì ṣe kí ni láì jẹ́ kí wọ́n dára wọn láàmú ká tó lè mọ̀ rò tàbí yọ matrix méjì kó nu ara wọn gbọ́dọ̀ ní ọ̀dà kan náà so ti yé bá wọn so ti yé tàbá fẹ́ máa rò wọn papọ̀ náà àwọn ẹ́límẹ́ǹtì tí wọ́n jọ wà láyè kan náà òun náà láàmú rò papọ̀ gẹ́gẹ́ bí àpèjúwe ní ìsìn tí bá ní 4 2 3 5 7 6 tí mo fẹ́ rò papọ̀ mọ́ kí ni o 1 8 9 3 5 4 ọ̀kọ́ ẹgbẹ́ mọ́ dára mi láàmú fa so tí ma ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ bíbà yìí tó jẹ́ 4 màá máa rò pọ̀ mọ́ ró alákọ̀ọ́kọ́ kólọ́mù alákọ̀ọ́kọ́ bíbà yìí náà 4 plus 1 ró alákọ̀ọ́kọ́ kólọ́mù ẹlẹ́ẹ̀kejì bíbà yìí pẹ̀lú ilé náà òun náà jẹ́ 2 plus 8 ọ̀yà 3 plus 9 ẹ̀rí pé kò lè ọ̀yà ìtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ bíbà yìí tọ́ wà lẹ́gbẹ̀ẹ́ àti ilé náà 5 plus 3 ọ̀yà 7 plus 5 6 plus 4 ẹ pé kí láàmú níbà ilé ọmọ jẹ́ 5 10 ọ̀yà 12 8 12 10 mo bá gba ayé bá so ilé yẹn là ń pè ní kíni ilé yẹn là ń pè ní addition matrix ẹ wá rí subtraction bákan náà òun náà ò lè rárá o ẹ̀yin tó yàtọ̀ mẹ́ náà ni pé ẹ kàn mọ̀ subtracting so ti ẹ mọ̀ subtract àwọn tí wọ́n jọ wà láyè kan náà lẹ́ẹ̀mọ̀ yọ kó nínú ara wọn gẹ́gẹ́ bí àpèjúwe kápẹ́ bá nírú nǹkan báyìí táwọn lè ṣàlàyé ní tí ó mọ̀ jẹ́ ní tó wà ní ró aláwọ̀kọ́ kólọ́mù aláwọ̀kọ́ ilé minus ní tó wà ní ró aláwọ̀kọ́ kólọ́mù aláwọ̀kọ́ ilé yìí náà yóò mọ̀ jẹ́ 7 ẹ jẹ́ fi minus bí báyìí ọ̀yà 3 minus 2 yóò jẹ́ 3 plus 2 yóò jẹ́ 5 àbí 6 minus 3 3 5 minus 4 1 2 minus 5 minus 3 7 minus 6 1 1 minus 7 minus 6 0 minus 8 minus 8 4 minus 9 minus 5 ẹ gbé tẹ bá ṣàkíyèsí mo ṣe kí ni o mò ń yọ àwọn tí wọ́n jọ wà lẹ́gbẹ̀ẹ́ kan náà wọ́n yọ wọn kó nu ara wọn ni o ká wá lọ ká kẹ́kọ̀ọ́ kan bí báyìí o ìjẹ́ sí addition matrices àbí subtraction matrices wọ́n wà commutative ẹ jẹ́ n bi wá addition matrices àbí subtraction matrices wọ́n wà commutative kí ni túmọ̀ commutative a ti mọ̀ pé a máa sọ pé operator kan wà commutative táìpẹ́ ń bá ní ẹ́límẹ́ǹtì méjì báyìí tí mo dẹ̀ sí ní operator kan tí wọ́n wá define pé operator yìí ó wà define ní sẹ́ẹ̀tì ajá sí pé máa sọ pé operator yìí ó wà commutative
tó bá jẹ́ pé tí ń bá ọpẹ́rẹ́tì lákòótán alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì yóò mọ dọ́gba pẹ̀lú kíni o ìgbà tí ń bá ṣe ẹlẹ́ẹ̀kejì àtàlákọ̀ọ́kọ́ addition wà commutative tá a bá ń ro nọ́mbà papọ̀ torí mo mọ̀ pé 2 + 3 ó fún mi ní 3 + 2 tó bá jẹ́ pé ń bá járọ rẹ̀ ẹlímẹ́ǹtì alákọ̀ọ́kọ́ tẹ́lẹ̀ tó bá wà lẹ́lẹ́ẹ̀kejì ní ìsìn tẹ́lẹ̀kejì tẹ́lẹ̀ bá wà lákọ̀ọ́kọ́ tí máa rò wọn papọ̀ tó yẹ kó ń fún mi lésì kan náà màá máa sọ pé kí ni wọ́n wà commutative ẹ pé 3 + 2 àti 2 + 3 nǹkan kan náà ni ó mọ̀ fún mi so ti yé báwọn ṣùgbọ́n sí subtraction wà commutative subtraction wà commutative kí ló fà torí tí bá sọ pé 2 - 3 ṣé yóò mọ̀ fún mi ní 3 - 2 ni kò lè fún mi o pé nígbà tí mo ti jàrọ ẹlímẹ́ǹtì ẹlẹ́ẹ̀kejì tí mo jàrọ rẹ̀ pẹ̀lú alákọ̀ọ́kọ́ so ti máa kò lè ṣe kí ni kò wà commutative multiplication kan multiplication wà commutative ab yóò mọ̀ fún mi ní ba 3 × 2 yóò mọ̀ dọ́gba pẹ̀lú kí ni 2 × 3 ọ̀yà ẹ wá ronú sí ṣé addition matrix ó wà commutative bẹ́ẹ̀ ni addition matrix ó máa wà commutative tó wáyé pé mi bá jẹ́ matrix tí b náà bá jẹ́ matrices táwọn méjèèjì jẹ́ matrices báyìí a + b yóò mọ̀ fún mi ní kí ni b + a so ti yé bá ṣùgbọ́n a - b kò ní mọ dọ́gba pẹ̀lú b - a ẹ dákun ẹ jẹ́ ká dé mú ajá sí pé kí ni addition ní lágbọ́n ní matrix òun náà ṣe kí ni ó wà commutative torí àkókò tí ń lọ púpọ̀ ẹ já wá bọ̀ sí scalar multiplication ẹ já wá bọ̀ sí multiplication ẹ rí i pé ọ̀jọ̀gbọ́n wọ́n ní multiplication méjìlá ni ọ so tí yé bá multiplication méjìlá ni ọ alákọ̀ọ́kọ́ a ní kí ni a ní tá à ń pè ní scalar multiplication so tí yé àdẹ̀ní tá à ń pè ní kí ni ọ matrices multiplication ẹ rí scalar multiplication òun náà ní tó ayé pé a bá multiply scalar nínú ọ̀nà tó lè gbà yé ni pé scalar dàbí nọ́mbà àbí àwọn nọ́mbà tẹ́ mọ́ ń kà wọ́n tó ti yé bá wọn àbí kí constant multiply constant pẹ̀lú matrix ẹ pé matrix ètò lòun ètò nọ́mbà kan lòun ṣùgbọ́n nọ́mbà ni àwọn tẹ́ ti mọ̀ bí ẹni mowó yẹn àbí constant so gẹ́gẹ́ bí àpèjúwe tí nìsín bá ní ka 10a tó yẹ pé mi jẹ́ matrix ẹ pé 10 constant ní scalar tẹ́ ẹ bá multiply scalar pẹ̀lú nọ́mbà so tí a máa pè ní scalar multiplication ṣùgbọ́n tó yẹ pé ẹ máa multiply matrices papọ̀ mọ́ra wọn bẹ́ẹ̀ nísìn a mi jẹ́ matrix b jẹ́ matrix c jẹ́ matrix ab matrix multiplication ni o so tí yé bá wọn bc matrix multiplication ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe multiply matrix papọ̀ mọ́ báyìí ṣe ń ro matrices papọ̀ ẹ pé mo mọ̀ pé tí màá ro matrix papọ̀ màá máa ro element tó wà ní kíni o àwọn element wọn jọ wà láyé kan náà mọ̀ rọ̀ wọn papọ̀ irọ́ multiplication ọ̀dà báwọn ní ìmọ̀ ṣàlàyé rẹ̀ tó ti yẹ ṣùgbọ́n ẹja kọ́ lọ sí scalar multiplication kò le rárá o òun náà ní pé tó wáyé pé scalar multiplication ká pé a mi tó bá jẹ́ a11 a12 a21 a22 tó wà ní kí n find ka ẹ pé tẹ́ ẹ bá gbàgbé k yìí constant ni scalar ni o mo ti mọ̀ pé èmi ó jẹ́ matrix ẹ mọ́ dára yín láàmú fa òun náà ní pé ká ṣe kí ni kẹ́ multiply wọn pẹ̀lú element ìlọ́yọ̀ kọ̀ọ̀kan ajá sí pé ọmọ jẹ́ ka11 ka12 ka21 ka22 so tí èmi bá ẹ mọ̀ fún ọ lọ́yọ̀ kọ̀ọ̀kan ó dàbí kẹ́ mọ hasara tàbí kí wọ́n mọ gbé oúnjẹ lóde ṣé tí wọ́n bá fẹ̀yìn sínú yín ó dùn ẹ pinnu yín ò ní dùn so tí ọ̀yà ẹ já lo àpẹẹrẹ kan nínú àpẹẹrẹ tọ́jọ́ ọgbọ̀n mú wa kápẹ́ ń bá ní 4 × 3 2 5 6 1 7 kò lè rárá yẹ mọ jẹ́ 12 8 wọn náà ń pè 4 × 3 12 4 × 2 8 4 × 5 20 4 × 6 24 4 28 so tí kódà kìí ṣe nọ́mbà nìkan la lè ṣe a lè mọ multiply fractional scalar ni ká pé èmi nísìn tó bá jẹ́ 5 3 7 1 1 1 tó ti bá mo á ní 1/5 ìbéèrè ní find 1/5 a kí mọ́ dára mi láàmú fàyè mọ́ jẹ́ 1/5 5 3 7 1 1 1 ẹ dákun ẹ jẹ́ ká di máa mọ̀ lò tá bá débi iṣẹ́ gangan ajá sí pé mọ́ jẹ́ 5/5 3/5
7/5 1/5 1/5 1/5. Nínú àǹfààní rẹ̀ náà ni pé tẹ́ bá rí common factor láàrin àwọn element yẹn lè mọ gbé jáde, èsì kan náà ni ó mọ̀ ṣe kíni, èsì kan náà ni ó mọ̀ fún wa. Pẹ̀lú ògo Ọlọ́run bá, torí pé àkókò ti lọ púpọ̀, so tí ẹ̀rọ súnmọ́ náà dẹ̀ ṣì múná lọ láìpẹ́ yìí, so a mọ̀ tẹ̀síwájú ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti kíni o matrix multiplication. Wọ́n kí n lè gbọ́ yé òun náà ní pé kí n lè ṣàlàyé rẹ̀ díẹ̀ fún wa ká tó bẹ̀rẹ̀ nínú pé tá bá ní matrix multiplication ká tó sọ pé matrix méjì lè multiply pẹ̀lú ara rẹ̀, a lè multiply matrices méjì papọ̀, wọ́n gbọ́dọ̀ wà conformable. Wọ́n gbọ́dọ̀ wà conformable tàbí wọ́n gbọ́dọ̀ wà defined. Àdèmọ̀ sọ pé matrix wà conformable tàbí ó wà defined. Táyé pé kólọ́ọ̀mù matrix alákọ̀ọ́kọ́ òun tó bá ń ọ́dà tẹ́ bá wo ọ́dà matrix alákọ̀ọ́kọ́ yẹn dáadáa, tí iye kólọ́ọ̀mù tá a bá ní ńbẹ̀ tó bá ń papọ̀ mọ́ iye row tá a ní lẹ́lẹ́kejì, so tí yé bá wọn ní àpèjúwe nísìn tí ọ́dà matrix bá jẹ́ 2/3a àbí títí b tó bá jẹ́ 3/3, ọ̀yà ajá sí pé b mi nísìn yóò jẹ́ 2/3 3/3. Ẹ rí i pé iye kólọ́ọ̀mù tó wà níbi matrix alákọ̀ọ́kọ́ ó dọ́gba pẹ̀lú iye row tá a ní lẹ́lẹ́kejì, so tí yé bá wọn a lè multiply ara wọn. Ṣùgbọ́n ká pé wọ́n kọ 3/2 báyìí, ká pé b jẹ́ 3/2, no ẹ̀jẹ̀ nǹkan báyìí náà ká pé c mi jẹ́ 4/4, wọ́n á ní kẹ́ find bc, ṣẹ̀ǹgbọ́n náà mọ̀ jẹ́ 3/3 4/4. Ẹ rí i pé iye kólọ́ọ̀mù tá a ṣe kí ni o, iye kólọ́ọ̀mù tá a rí ní kólọ́ọ̀mù ní matrix alákọ̀ọ́kọ́ papọ̀ mọ́ iye row ẹlẹ́ẹ̀kejì, ajá sí pé bc kò wà define. Láti bẹ̀ lọ́ọ́ rí i pé a lè mọ̀ pé kí ni o matrix multiplication àwọn wà commutative o, àwọn wà commutative. Kí la kọ́ lónìí? Àṣàlàyé matrix gẹ́gẹ́ bí ètò nọ́mbà kan tó yẹ pé fara pẹ́ rectangle. A ní àwọn nọ́mbà tá a pè ní element yẹn wọ́n lè jẹ́ real, wọ́n dẹ̀ sì lè jẹ́ complex number. A sọ fún wa wípé a lè mọ kọ matrix pẹ̀lú uppercase letter. A sọ fún wa pé nínú matrix a lè ní row, a dẹ̀ sì lè ní column. Ètò tó ń wá láti apá òsì mi lọ sápò ọ̀tún ọ̀nà là ń pè ní row, èyí tó ń wá látòkè wá sàlẹ̀ là ń pè ní column. A sọ túmọ̀ order fún wa, a sọ pé order matrix òun náà ni pé iye element iye row tó wà ń bẹ̀ by iye column rẹ̀. Mo dẹ̀ sọ fún wa pé táyé pé bá ní n by n ọ̀dá, ajá sí pé iye àwọn element rẹ̀ yóò mọ̀ jẹ́ mn, so iye àwọn element rẹ̀ yóò mọ̀ jẹ́ mn. A dẹ̀ sọ fún wa ntí equal matrices jẹ́, a sọ bá ṣe lè mọ yọ matrix àbí bá ṣe lè mọ rò wọ́n kò nu ara wọn. A máa sọ pé matrix kan equal tó bá yẹ pé kí ni o àwọn ẹ́límẹ́ǹtì tó wà láyé apá kìíní tí wọ́n jọ wà níbì kan náà wọ́n jọ ń dọ́gba pẹ̀lú ara wọn náà. So tó yẹ pé fẹ́ mọ rò wọ́n papọ̀ náà ni àwọn ẹ́límẹ́ǹtì tí wọ́n jọ wà láyé kan náà lẹ́mọ̀ rò papọ̀ lẹ́dẹ̀ẹ́sì wọ́n ṣe kí ni lẹ́mọ̀ yọ wọ́n kò nu ara wọn. A ti rí gẹ́gẹ́ pé kí ni addition àti subtraction addition wà commutative ṣùgbọ́n subtraction wà commutative. Títí máa fi mọ pàdé wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀.